bẹ́ẹ̀ ni a ń gbìyànjú láti wọ̀rọ̀ rẹ̀ báyìí kí Ọlọ́run ṣe ní rọrùn ẹ̀yin èèyàn mi ẹ tẹ̀lé mi ká lọ kẹ́ wá gbọ́ nípa àṣà àti ìṣe ní ìlú Ìràwọ̀ gbogbo àwọn nǹkan tẹ́ ń béèrè lọ́wọ́ ní ọlọ́kan ìjọ̀kan tí àbájọ̀dọ̀ àwọn bàbá wa kábíyèsí gbogbo ẹ̀lẹ́gbọ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora pátápátá tí ẹ̀ ń fọ́lù iléeṣẹ́ Kaya TV Kaya ẹ tẹ̀lé mi ká lọ sí ọ̀dọ̀ ọba wa Gbádéwọ̀lú Àjòríwìn ní ìlú Ìràwọ̀ bóyá ẹ tẹ̀lé mi ká lọ. Folarin náà ń bẹ ní ìlú Ìràwọ̀ tí a wà yìí ibẹ̀ náà là ń lọ ẹ máa bá wa. láti lè ṣàyẹ̀ká Kaya TV Kaya rí. ẹkú lẹ́là kónílé bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ lá. èyí náà la wá níbi tá a bá jẹ́ ń jẹjọ yín tẹ́ ẹ̀ bá ti wò ó yá ẹ máa lọ sórí YouTube wa Kaya rédíò ní lórí YouTube wa. akílódé lágbèrè akílóyè lóyè akílóyè lóyè akí gbogbo àwọn àgbààgbà pátápátá o. ìgbà kú iṣẹ́ tèní. níjẹjọ ibi tí bàbá wa ọba wa Àjòríwìn tìlú Ìràwọ̀ ibi tí wọ́n bá wa sọ̀rọ̀ dé nípa àwọn ìtàn àwọn akọni nílùú Ìràwọ̀ ọ̀kan náà la fẹ́ mú sọ lénìí a béèrè lọ́wọ́ àwọn bàbá wa nípa kí ni wọ́n pè ní Folarin gan-an òkè wo ni wọ́n pè ní Folarin orúkọ yẹn ló ń jẹ́ Folarin kí ló dé tí òkè fi ń jẹ́ Folarin a gbé wa débẹ̀ lénìí ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti mọ̀ bí ta bá ìtàn Folarin dé ìyẹn nípa ìlú Ìràwọ̀ tá a lọ gbogbo àwọn èèyàn ló mọ̀ pé Folarin èèyàn ló ń jẹ́ Folarin òkè tá ń pè ní Folarin òkè náà ni a wà yìí tá a fẹ́ fi hàn yín a gbéra láti ìlú Ghana lọ sílùú Nàìjíríà láti lọ ṣèwádìí àwọn akọni à ń gbọ́ ìtàn à ń gbọ́ ọ̀rọ̀ nípa òkè tí wọ́n ń pè ní Folarin kí ló dé tókè yìí fi ń jẹ́ Folarin orúkọ abínibí èèyàn ní jẹ́ Folarin báwo ni òkè ṣe ń jẹ́ Folarin bàbá wa kábíyèsí Àjòríwìn tìlú Ìràwọ̀ wọ́n jẹ́ oyè ayé pé ìtàn Folarin kìí ṣe ìtàn kan tó ṣe pé ọmọ kékeré lè sọ wípé ó ń mọ̀tàn rẹ̀ torí pé àwọn bàbá tó bí àwọn bàbá àwọn lọ́balọ́ba tó ti ṣáájú gbogbo wọn ni wọ́n bá òkè yìí níbẹ̀ tí wọ́n dẹ̀ mọ̀ pé àwọn òkè yìí ní ṣe pẹ̀lú ìlú Ìràwọ̀ òkè tá à ń pè ní Folarin yìí kí ló fa sábàbí òkè gan-an náà tó fi ń jẹ́ Folarin
agbálátẹnu àwọn bàbá wa kábíyèsí wọ́n sọ̀rọ̀ nípa àwọn nǹkan agbára àmúṣagbára tí ń bẹ lùlù Ìràwọ̀. Ọ̀kan náà àwọn nǹkan tí ń bẹ lùlù Ìràwọ̀ ni wọ́n ń pè ní sọmọfété. Tẹ́ ẹ bá ń gbọ́ sọmọfété, ọ̀kan náà àwọn ọmọ lè gbàgbé lùlù Ìràwọ̀ ni. Bẹ́ẹ̀ bá dẹ̀ ń gbọ́ Folarin náà, ọ̀kan náà àwọn ọmọ lè gbàgbé lùlù Ìràwọ̀ ni. Ṣùgbọ́n gbà tá a dé ìlú Ìràwọ̀, àbáwọn olóyè, àbáwọn lọ́lá, àbáwọn èèyàn pàtàkì, àwọn bọ̀rọ̀kìnní àbáwọn bẹ̀. Ayayaya! Àwààfin àbáwọn olóyè lọ́tún tí wọ́n jókòó láàfin ọba wa Àjòríwìn. Bàbá wa Àjòríwìn gbà wá lálejò. Wọ́n gbà wá lálejò, àwọn olóyè lẹ́rìí tí wọ́n jókòó láàfin. Àwọn náà kí àwọn bàbá pé kábíyèsí bàbá kádé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, káṣẹ pẹ̀lẹ́ nù. Bàbá wa Folarin, ẹ̀yin bàbá wa tí wọ́n jẹ́ Àjòríwìn, àwọn náà lẹ́rìí tí wọ́n wà níkàlẹ̀ àti ọ̀kẹ́ ẹ̀mọye àwọn olóyè. Nígbà tá a dé ìlú Ìràwọ̀, tá a tún wá dé ààfin àwọn bàbá wa dé ìtẹ́ ti gbọ́ lọ́sẹ̀ tó kọjá. Bàbá sọ̀rọ̀ nípa àwọn kí èwo lẹ fẹ́ mọ̀ nípa ìtàn àwọn alágbára àlùlẹ̀. Ọba wa Àjòríwìn, wọ́n tún sọ̀tàn tí ń jẹ́ Àjòríwìn náà fún wa. Wọ́n lórúkọ tí wọ́n ń jẹ́, ṣùgbọ́n tẹ́ ẹ bá wọ ẹnu àbọ̀wọlé wọn, wọ́n á ní ààfin ọba wa Àjòríwìn. Ẹ̀yin èèyàn mi, bẹ́ẹ̀ ò bá débi ò bá dóko bàbá ẹnìkan ni ó mọ̀ sọ yí pé oko tòun bàbá tòun ló tóbi jù. Ṣùgbọ́n tó bá wọ ààfin bàbá wa, tó wá gbọ́ ìtàn àwọn akọni nílùú náà, wàá mọ̀ pé nǹkan ń bẹ. Òkè Folarin la fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lénìí. Ṣé bí mo sọ̀rọ̀ nípa sọmọfété? Sọmọfété á mọ̀ sọ̀rọ̀ nípa sọmọfété nígbà míì. Kí ló fa ìdí tí wọ́n fi ń pe sọmọfété? Kí ni sọmọfété ń gbèsè? Kí ni ń ṣe nílùú Ìràwọ̀? Kí ni nǹkan tí sọmọfété, kí ni nǹkan tí ó máa ń ṣe, ó máa ń dá lára? Gbogbo ẹ̀ lẹ́ padà gbọ́ lẹ́nu àwọn bàbá wa, lẹ́nu kábíyèsí. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn mi, kó tó di wípé a bọ́ sórí ètò, ẹ wá gbọ́ ìtàn bá a ṣe débi Folarin gangan. Ẹ jẹ́ n kọ́kọ́ lọ polówó ọjà náà. Ṣùgbọ́n ẹ kọ́kọ́ máa wọlé lọ́mọ ń bọ̀. Wọ́n ní kò lè fò. Mo wá bèrè, àwa náà ń gbìyànjú ẹ̀ pé a gbé drone wá, a fẹ́ kí drone náà gorí àpáta kó tiẹ̀ worí àpáta tó ń bẹ lọ́ọ̀kan yìí. A gbìyànjú drone má kọ̀ kò mà fò sókè. A tún gbìyànjú ń bóyá kámẹ́rà tá a gbé lọ́wọ́, àwa náà bá fi ọkàn kéjì. Àwọn bàbá wo lóyè tí wọ́n jókòó láàfin sọ pé ṣé ẹ rí ibi tẹ́ ẹ wà yìí, ibi gangan ni wọ́n ń pè ní Àjòríwìn. Ojú ọ̀nà ibi tí wọ́n gbé ààfin sí ibẹ̀ gangan lójú ọ̀nà táwọn wín mọ̀ ń gbà láyé ìjọ òun nígbà àṣẹ̀ǹbáyé. Ṣùgbọ́n bàbá wa tó jẹ́ bàbá àkọ́kọ́ náà àwọn tó tẹ̀lé ìlú Ìràwọ̀, wọ́n ní àwọn wín máa ń gbabẹ̀ kọjá. Àwọn wín máa ń gbabẹ̀ kọjá, wọ́n máa ń dà wọ́n láàmú mẹ́pọ̀. Ọ̀kan náà àwọn akọni nínú àwọn èèyàn tó ń bẹ ìlú Ìràwọ̀, òun ló wá jẹ́ni tó wá pàdé àwọn wín ibẹ̀. Ibi tí máa kọjá ń bì yìí, níbo ló máa ń lọ ń dààmú wa ládùúgbò yìí. Àwọn èèyàn wá rí wín náà kí wín náà kọjá ń bẹ̀ mọ́. Wọ́n bi bàbá léèrè, bàbá ní ó mórúkọ tó ń pè mí ní èmi ní Àjòríwìn. Wọ́n ṣe bẹ̀rẹ̀ sí sọ bàbá ní Àjòríwìn, ìtàn pọ̀ lábẹ́. Ibẹ̀ ni wọ́n wá fi ṣe ààfin lẹ́yìn tó ṣe pé bàbá náà tó jẹ́ alágbára àlùgbà náà tó jọ̀kan gbòógì tí wọ́n lè gbàgbé ìlú Ìràwọ̀. Ìdílé bàbá náà ló ń jọba tí wọ́n fi ń pè wọ́n ní ilé Àjòríwìn. Gbogbo ọba tí ó bá wá máa jọba ní ìlú Ìràwọ̀, ó gbọ́dọ̀ jẹ́ látara àràn àwọn bàbá náà. Wọ́n á fi máa pe ọba náà ní Àjòríwìn. Kìí ṣe pé wọ́n ń jẹ orí ìwìn lẹ́nu, ṣùgbọ́n
alágbára ni tó ní agbára àti pa iwin ló fa sábàbí tí wọ́n fi ń pè wọ́n ní àjòwìrìn. tẹ́ bá wá wo ẹ̀yìn níbi ẹ̀yìn tí mo dúró sí níbi tí mo ti ń sọ̀rọ̀ yìí ẹ rí i pé ọ̀pá kan bẹ́ẹ̀ wò ó ná mo mọ̀. tó yí ìlú Ìràwọ̀ ká tí a ti ń darúkọ fún yín láti àwúrọ̀ tí àwọn bàbá wa ti ń ṣàlàyé fún yín ọ̀kan nínú àwọn. sórí ọ̀pá tí ń bẹ ní ẹ̀yìn ibi tí mo dúró sí wọn ọ̀pá yìí ní í ṣe pẹ̀lú ìlú Ìràwọ̀ àwọn nǹkan tó jẹ́ nǹkan má lè gbàgbé ni ṣùgbọ́n ọ̀pá náà sì ń bẹ ìlú Ìràwọ̀ tẹ́dà kan ò gbọ́dọ̀ débẹ̀ àfàwọn tí wọ́n bá mọ̀ kódà ọmọ ìlú gan ò gbọ́dọ̀ débẹ̀. ọ̀pá yìí nínú àwọn nǹkan tó jẹ́ nǹkan má lè gbàgbé nílùú Ìràwọ̀ ni ṣùgbọ́n ẹ jẹ́ ká lọ ibi tá à ń lọ ẹ jẹ́ gbọ́rọ̀ díẹ̀ lẹ́nu bàbá wa kábíyèsí ká tó wá gbọ́rọ̀ lẹ́nu àwọn bàbá wa kábíyèsí màá gbé ìdí àwọn àyè kan ṣùgbọ́n ẹ gbọ́ ibi táwọn bàbá wa kábíyèsí àjòrí wọn ibi tí wọ́n sọ̀rọ̀ dé ní ìjẹjọ nítorí pé Yorùbá bọ̀ wọ́n ní ẹnu àgbà náà lóbi tí gbó ẹgbọ́n táwọn bàbá wa fẹ́ sọ. gbogbo àwọn tó wà jẹ́ bàbá tí ó yára wípé tí wọ́n ń pè ní Fọlárìn òkè tí wọ́n ń pè ní Fọlárìn yìí lẹ́yìn tá a ti fi hàn yín tẹ́ ẹ ti ń rí ní gbogbo ìgbà a béèrè ọ̀rọ̀ nígbà tá a gbé ọ̀kadà wa tá a ń lọ síbi Fọlárìn a pàdé ọ̀kẹ́ àwọn àmọye àwọn èèyàn lójú ọ̀nà wọ́n béèrè wípé ń bo là ń lọ a ní wọ́n ní òkè kan bẹ wọ́n ń pè ní Fọlárìn ni wọ́n ní òkè tí wọ́n ń pè ní Fọlárìn a bí àwọn bàbá wa méjì léèrè pé òkè náà kí ló dé tí wọ́n fi ń pè ní Fọlárìn àwọn bàbá wa yìí sọ̀rọ̀ wípé láyé ìjọ́hun ọba ìlú tó ń bẹ́ńbẹ́ àjòrin ìwìn tó ń bẹ́ńbẹ́ ńgbà náà wọ́n sọ fún gbogbo. máa ń sọ̀rọ̀ tẹ gbọ́tàn rẹ̀ láti ẹnu ọba wa ní ìlú Ìràwọ̀ níbí tí wọ́n ṣàlàyé pé wọ́n ní àsìkò kan bẹ tí wọ́n ní kán má lọ dẹgbó kán má dẹ̀gẹ́ kán má lọ sàgbín tí wọ́n lọ sa ìgbín nínú ẹ̀ tí òkè náà dẹ̀ bu ọ̀dẹ náà ní kò má dẹ̀ bá àìmọye ọdún ọ̀rọ̀ 100 years kọ́ ni à ń sọ yìí wọn bá ti sọ̀rọ̀ 200 years ìran ìdílé Fọlárìn náà ń bẹ ní ìlú Ìràwọ̀ tí a wà yìí ibẹ̀ náà là ń lọ yìí ẹ máa bá wa bẹ̀ náà bá wa kálẹ̀ láti lè ṣe ẹ̀ka láti lè kẹ́yà rí ní agbègbè kẹta ìlú Ìràwọ̀ ṣe. ẹni tí yẹn bá fẹ́ lọ bá agbára ní ọ̀làgbà. ẹgbẹ́ látẹnu àwọn bàbá wa kábíyèsí nípa àwọn ohun tá a lọ wádìí níbi náà. mẹ́ta lè gbé pé sí ìyálòde ń bẹ àgọ́ pé ìyá àdúgbò sẹ́yìn gbégbà kan tí ẹ bá ti gbọ́ ìyálòde ẹ sì fi làlẹ́ bó bá kalẹ̀ ẹ súnlẹ̀ ìyálòde wọ́n ti gbà pé ìyálòde bá ti yanu ha ẹ̀jẹ̀ ní máa mú láyé ìgbà kan yóò sì rí bẹ́ẹ̀ ìbọ́sẹ̀ mọ̀ pé ohun tí wọ́n ń tàkà ń gbà yẹn nìyẹn owó làwọn ń tàkà ní so ìyálòde ló jókòó yẹn àwọn ìjòyè tí wọ́n wà ń sọ pé wọ́n pín sí mẹ́ta yẹn àwọn ọ̀wárí ń bẹ ìwárí yẹn lọ́dà bíi mínísítà ọba ẹ̀rí pé tẹ́ bá wo ọwọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí tí wọ́n so bàtí sówó àwọn yẹn ní àjọ máa kúnlẹ̀ àtàwọn àtọ́ba káàfin mọ báwo ni ìlú ó ṣe dàgbàsókè o báwo lọmọ ìlú ó ṣe rí ṣe báwo wọn ó ṣe máa ṣe ìyá bá ń sọdún láwọn ètò tí a máa ṣe òun ni ìgbàlódé sàárè ẹni tó tẹ̀lé ní àjọmọ yẹn náà jẹ́ ìkan nínú wọn bí ẹ bá wo apá àlàáfíà mi bí òun ní bẹ̀rẹ̀ tẹ bá wo ọwọ́ òun náà ẹ̀rí pé ohun tí mo sọ yẹn ó wà lọ́wọ́ tiẹ̀ ní so àwọn nìyẹn àwọn ìsọ̀rí kejì àwọn ní ìjòyè ṣe mọ̀ pé lédè ẹ̀rẹ́ ìrọ̀bá ó jẹ ọba lé lórí wọ́n jẹ́ aṣojú agboolé pọ̀.
sẹ́ẹ̀rì tàbá ní ká máa gbọ́ gbogbo ìtàn tí bàbá wa sọ ìtàn pọ̀ ṣùgbọ́n mi ìfẹ́ dìlé yín tún ìfẹ́ dáwọn èèyàn dúró pípọ̀ jù. sẹ́ẹ̀rì gbà tí a wá dé òkè Fọlárìn yìí, òkè Fọlárìn mo fẹ́ fi òkè náà hàn yín gangan. mo fẹ́ fi òkè náà hàn yín bá a ṣe gbéra tá a ṣe wọnú òkè náà. tásìkò bá gbà mí dáadáa màá gbé yín débẹ̀. tá a dé orí òkè náà tá a gbìyànjú tá a fẹ́ gbìyànjú láti fẹ́ dórí òkè náà ga òkè náà òkè tó ga gidigidi ni. yàrá kan bẹ nínú òkè náà lẹ́yìn ìgbà tá a ṣèwádìí ní ẹnu gbogbo àwọn èèyàn yàtọ̀ sí bàbá wa kábíyèsí àjòríwìn. wọ́n jẹ́ ó yé wa pé gbogbo ohun tó wà ní kàràkèrè òkè náà ìgbà tá a bu yèèpẹ̀ náà wọ́n ní ká gbìyànjú ká fi sẹ́nu wò. ṣe rí èpè tó wà kàràkèrè tí ń jẹ́ Fọlárìn bíi kan ló ṣe rí àbí bíi iyọ̀. a gbìyànjú láti dé orí òkè náà. a dé orí òkè Fọlárìn bẹ́ẹ̀ ṣe ń wò ìyá dé bẹ́ẹ̀. ìgbà tá a dé òkè Fọlárìn yàrá kan bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn bàbá wa kábíyèsí ṣe sọ fún wa. bàbá ní láyé ìjọ àwọn sọ pé kí anybody kó má ṣe kíni kó má gun orí òkè náà kó dọ̀mọ́ lọ dẹ̀gbẹ́ nítorí pé ó jẹ́ àyájọ́ ìgbà táwọn iwin àbí àwọn ẹbọra àbí àwọn ẹranko tí wọ́n máa ń ṣàjọ̀dún tiwọn èyí tó fẹ́ yí padà sẹ́ranko èyí tó fẹ́ yí padà séèyàn. ṣùgbọ́n arákùnrin kan bẹ táwọn ń pè ní Fọlárìn. arákùnrin náà ó jẹ́ ẹ̀kan tó ṣe yí pé ó lágídí pípọ̀, ó jẹ́ dẹ̀gbẹ́dẹ̀gbẹ́, ó jẹ́ ẹni tí máa ń sa ìgbín. sẹ́ẹ̀mọ̀ pé ọdẹ tí ń ṣàgbín wà, ọdẹ tí ń pẹran wà, ọdẹ ọ̀yá wà, ọdẹ ẹ̀tú wà, ọdẹ ẹ̀kìrí wà, ọdẹ tí ń pa àgbọ̀nrín ìgalà wà, ọdẹ pẹfọ̀n wà, ọdẹ apẹrin wà. sẹ́ẹ̀rí lókè Fọlárìn tẹ́ ń wò yìí onírànràn ẹran ló wà ń bẹ̀, èrè wà ń bẹ̀, onírànràn ẹbọra ló wà nínú òkè náà. mo sọ fún yín pé báyìí bá gbà mí lẹ́yìn ìgbà tí n bá sọ̀rọ̀ yìí débì kan màá gbé àwòrán abẹ kúrò ẹ rí fídíò ohun tí ń jẹ́ Fọlárìn bá a ṣe débẹ̀ gan-an. lábàá wọlé ìgbà tá a fẹ́ wọ orí òkè Fọlárìn ayayaya àwọn àrísèmọ̀ kan ṣẹlẹ̀ ń bẹ̀ gan o. ẹ wò ó mú un bọ̀. nítorí pé ẹ ń bá sọ pé ò sí nǹkan nínú ayé yìí ẹsẹ̀ pọ́ńtọ̀ ń ṣe kínni ó ti kú o wọn àti ìgbésí ni. ànígbà tá a fẹ́ débi ẹnu ọ̀nà àti fẹ́ wọbi tí Fọlárìn wà àyà àwọn nǹkan kan ṣẹlẹ̀ láti fẹ́ wọbi ẹnu ọ̀nà náà. tẹ́ bá gbọ́ tẹ́ bá wo fídíò náà nínú fídíò tá a rí gangan èmi gangan sàmú mo pariwo ń bẹ̀ pé àṣẹ nǹkan bẹ nú ayé báyìí oyin kan bẹ ní ẹnu ọ̀nà àti fẹ́ wọlé síbi Fọlárìn wà. sórí oyin tí mò ń sọ yìí wọn kì í tààyàn o ṣùgbọ́n oyin a máa tààyàn. bó o bá jẹ́ni tó bá lágbára burúkú tó o bá débẹ̀ oyin yóò tọ́. bó o bá jẹ́ni tó ti bàyàn nínú jẹ́rí tó ti pààyàn rí àwọn oyin yóò tọ́ wọn ò lé ọ wọn ò sà ó jábọ́ látòrí òkè náà ni. ṣe bó orí bókè náà ṣe ga tó. ó ráwọn tó wà orí tí mo gbé síbi ẹ̀gbẹ́ mi orí bá a ṣe rí kínkínní náà òkè tó ṣe wípé tẹ́ ẹ bá gùn ún tán bó o bá lẹ́mìí tí ò bá dáa bó o bá gòkè náà ó rèé bọ́. bó o bá jẹ́ni tó máa ń pààyàn àbó ń sa burú síyàn àbó lágbára burúkú ó jábọ́. tó o bá wá rọ opportunity àti gorí òkè náà tó dókè náà ọ̀rẹ́ wa àwọn oyin kan bẹ ní ẹnu ọ̀nà àti Fọlárìn tí wọ́n sọ yìí tí wọ́n sọ pé yàrá kan wà ń bẹ̀. sórí àwọn oyin tó wà ń bẹ̀ àwọn oyin ti lé ní nǹkan bíi 100,000 years wọ́n wà ń bẹ̀ látàyé báyé ni ìmọ̀ye 1000 tí mo lè dákọ́ mo fi bù ú. a gbọ́ wípé àwọn oyin náà àwọn tí máa ń kó yín gbìyànjú àti kó oyin náà kú òun bẹ́ẹ̀ o. ṣùgbọ́n tó bá jẹ́ni tó bá níwà dáadáa tó o jólógo èèyàn tó o já láàánú èèyàn sórí àwọn oyin wọ́n á wá kó sí ọ lápò. wọn à ní ta o wọ́n ó ṣùbọ̀ ọ́ wọ́n á dẹ̀ máa rìn ọ́ lára tó fi wá sọ̀kalẹ̀ ó gbọ́ ó ní mọ bí wọ́n ṣe pòórá lára rẹ̀ ó ṣẹlẹ̀ ní kì í sọ̀rọ̀ kíní kan wọ́n kọ́ ọ́n kódà kámẹ́rà gbé tọ̀dọ̀ tèmi.
bó o bá jẹ́ ẹni tàníyàn rẹ̀ ò dáa lórí òkè Folarin tó ń wò yìí ọ̀rẹ́ wa àfàìmọ̀ kó má jábọ́ o àbí kó yín ó tiẹ̀ ti máa lé ọbọ̀ gan àbí kó ṣe pé tó o bá débẹ̀ gbogbo ara ni ó mọ̀ yún ọ nítorí pé àtilẹ̀ àtòkè Folarin àwọn nǹkan ìmọ̀ ló wà ńbẹ̀. wọ́n wá sọ pé anybody ò gbọ́dọ̀ jáde nítorí pé ọjọ́ yìí so mọ̀ páwọn alágbára ń bẹ lù tí ó mọ̀ sọ fún ọ wípé àwọn ohun tó wà ń bí àwọn ẹbọra àwọn onílẹ̀ tó wà ń bí wọ́n fẹ́ ṣe àjọ̀dún ọdẹ kan ò gbọ́dọ̀ pẹran o ọdẹ kan ò gbọ́dọ̀ lọ sóko ó gbọ́ ẹ lọ sí YouTube Kaya TV ibẹ̀ láti rí pabambari bó ṣe ṣẹlẹ̀ dáadáa. arákùnrin Folarin yìí ó gbìyànjú lóru ọjọ́ tí wọ́n ní kó má jáde òjò wá rọ̀ ní àṣálẹ́ ọjọ́ náà lẹ́yìn tẹ́ ẹ mọ̀ pé bójò bá ti rọ̀ gbogbo ògbìn àtàwọn ẹranko ni ó jáde láti ṣe páwọn náà fẹ́ mọ omi kára tù wọ́n. Folarin jáde nígbà tí wọ́n ní kó má jáde ó jáde o ó ṣàgbín débi wípé àwọn ẹbọra inú igbó ń tan Folarin ìgbín tó máa ń sà tẹ́lẹ̀ bóyá 20 àbí 10 ni máa ń sà ó sa ìgbín débi wípé àpò rẹ̀ kún. àwọn ẹbọra inú igbó wọ́n wá ń fi èyí kan tó fẹ́ràn wọ́n fi ń tàn títí ó ṣàgbé wọnú hò inú hò àpáta tẹ̀ ń wò tá à ń sọ fún yín yìí. Folarin mọ̀ wọnú ẹ̀ Folarin ṣàgbé wọnú ẹ̀ bí ilẹ̀kùn àpáta ṣe tì mọ́ Folarin nù o. ẹ gbọ́ tẹ́ bá fẹ́ wò ó láìpẹ́ láì jìnnà màá fi hàn yín ṣùgbọ́n ẹ lọ sórí Kaya Radio TV ìyẹn ní lórí YouTube wa ẹ rí pabambari ẹ̀ ń bẹ̀ ẹ rí ibi tí wọ́n gbà wọlé lẹ́ẹ̀tọ́ ṣe yí pé tí wọ́n bá wọ inú rẹ̀ ẹ̀dá kan ò lè jáde mọ́ inú ayé mi ni ó lọ jáde sí. àwọn ọlọ́dẹ tí ń wọnú rẹ̀ tán jáde ohùn ni wọ́n fi ń wọlé ni wọ́n fi ń ṣílẹ̀kùn ohùn náà ni wọ́n fi ń jáde ilẹ̀kùn ilé náà ti tì àpáta náà lẹ̀ ń wò lókè tá a gbé sókè. ẹ wọ ìpàdé mi lọ́sẹ̀ tó ń bọ̀ láti wá rí pabambari gbogbo àwọn nǹkan tí ń bẹ nínú òkè náà àtàwọn oyin náà àti ibi tí Folarin wọlẹ̀ sí àti pé bẹ́ẹ̀ bá wá pe Folarin ẹnu òkè náà yóò dá yín lóhùn ó dá wa lóhùn ni o kò dá wa lóhùn ẹ pàdé wa lórí ètò lọ́sẹ̀ tó ń bọ̀ tẹ́fì tó gbọ́ ìtọ̀ àwọn akọni lórí kìnìún Kaya TV Kaya Radio orúkọ tèmi ní Taofik Ṣàfihàn Ọlápàdé wọn bí ìlú Ìbàdàn kó wọ́n jẹ́ nílé bàbá tóbi ire lójú owó rírì lánàá rí o ó dàbọ̀.